gbogbo Amẹ́ríkà ló gbọ́ news àwọn Nigerians bá bẹ̀rẹ̀ sí bínú báwo lọ bá ṣe lè mọ wa mọ́tò wọ́n bá ìjókòó àṣà ọba jẹ́ mo wá wò pé báwo ni mo ṣe ní wàá ṣe jókòó sórí àpèrè tí inú mo ń sọba tí àwọn ọmọ mi ó mọ wá láre tí ò ní sí tí ń fi bọ wọn so tí mo bá ti pawó lọ́hùn àkówálé yóò ní tí ń nà lórí ìdílé mi ó sì ní tí ń nà lórí ìlú ìdẹ̀ra. orúkọ tèmi ní James Oladipo Àròkọọlá ọmọ Bùrẹ́mọ̀ èmi ni onídẹ̀ra ti ìlú ìdẹ̀ra ní ọjọ́ tòní ṣùgbọ́n èmi ni ẹ mọ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ògbóǹtarìgì oníjàkadì ni tó ṣe agbátẹrù ife ẹ̀yẹ gbogbo àgbáyé tí mo na Michael Hayes nígbà yẹn ní 1987 tó ń pè ní Ladi the African Tiger. 1, 2, 3 and Ladi the African Tiger. Èmi làbí káyìn ọmọ mẹ́sàn-án tí bàbá mi alàgbà Robert Babalọlá Bùrẹ́mọ̀ pẹ̀lú ìyá mi Fàlàkẹ́ Òjísùnlóyè ìyàwó Bùrẹ́mọ̀ èmi ní àbíkáyìn ọmọ wọn bímọ obìnrin méjì ọkùnrin méjì. Kí n má fa ọ̀rọ̀ ọ̀gùn lọ títí ní inú ọdún 1994 ó ní bàbá mi pè mí tó sọ fún mi pé òun fẹ́ sọ kìnnì kan fún mi o nígbà tí ọba bá yí padà tó bá kàn ìdílé wa èmi ní ìjọba o mo ní bàbá èmi ò jọba èmi àbíkẹ́yìn ó ní sọ̀rọ̀ rántí ìtàn Dáfídì ìyàn Bíbélì àbọ̀ rántí ìtàn Jósẹ́fù ṣùgbọ́n bọ́lọ̀ ń ṣe ní yóò wà á rìn nígbà táwọn ẹ̀gbọ́n mi wá nítọ̀ ó dáa kí mo bọ̀ wálé ká ṣe ìjáde òkú bàbá àti mọ̀mọ́ papọ̀ àbámọ́jọ ní 2003 ó kù ọjọ́ mẹ́fà tí èdè ọ̀nkù mi àbúrò ìyá mi tí ń bẹ lórí oyè ó sì wájà mo ṣe wá dé tá a sìnkú tán báwọn aráàlú ṣe sọ pé tọ̀ àwọn tí lọ wádìí o wọn láròkò ọlá ní òjọba ta ní ń járòkò ọlá àwọn ẹ̀gbọ́n mi náà ò mọ̀ wọn kò sẹ́nì kankan tó mọ̀ pé mò ń járòkò ọlá tọ ìgbà tó sì wá di bẹ́ẹ̀ èmi náà yarí mo ní èmi náà bẹni tí járòkò ọlá àmọ́ àbúrò bàbá mi kan mọ̀ ń pè ní jẹjẹ òmàrán ló ń gbé ńgbà òun lálábòójútó àwọn ilé ẹ̀kọ́ ní gbogbo 1960s 70s wọn yẹn òun ló wá pè mí pé àdéhùn kí ni ń bẹ láàrin ìwà àti bàbá mo ní kò sábẹ́ ọ̀bọ́lá ni tó ọba tárùkù ọlá ọba jọba kò sẹ́nì kankan ní ìdílé wa tó lè jẹ àyẹn ni mo ṣẹ̀ṣẹ̀ wá gbà tó tọ́ ní ìjárùkù ọlá mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó kò rọrùn o àmọ́ kò fún mi ibi tí Ọlọ́run ràn mí lọ́wọ́ dé ni mo sì mọ̀ pé yóò tẹ̀síwájú àti ràn mí lọ́wọ́ ìgbà tí mo gbà pé màá jọba mo wá jẹ́ káwọn àwọn afọbajẹ àti gbogbo àwọn obìnrin àti gbogbo ìlú mo jẹ́ kán mọ̀ pé àdéhùn làá ṣe nítorí pé ẹ mọ ibi tí mo ti wá ẹ mọṣẹ́ tí mo ṣe àsìkò tí mo fẹ̀yìntì tó yẹ kí n sinmi kí n máa jẹun lẹ wá pè mí mi níṣẹ́ Nàìjíríà mi lójú Nàìjíríà èmi ò lè gba contract kí n tún á yáwó kí màá fi ṣe tí n tún ní rówó mi gbà ibi tí mo mọ̀ òun ni pé bá ti lè gbà pé kí n máa lọ àwa ṣe àdéhùn láàrin ara wa ó wà lákọọ́lẹ̀ wọn ni kódà kọ́sà ti gbà pọ̀ ọjọba pé ọjọba àdẹ́rà gbogbo tó bá fẹ́ ṣe wọn ni ó dáa ẹ fún mi láàyè kí wọ́n lóṣù mẹ́fà ní ìlú èbó kí wọ́n lóṣù mẹ́fà nílé wọn láwọn gbà àwọn kúkú tó àwọn náà tó ṣe títí ó fi wá di pé mo rìtáyà lọ́hùn-ún ní 2019 nígbà COVID gbà yẹn ni mo rìtáyà wọ́n ní palace ọba sọ̀kalẹ̀ níjọ́hun ní ìsìn gbèrú mi ni bọ́ọ̀ bá sì wá ní tó fi gbèrú wọn kò sí bọ́ ṣe fẹ́ ṣe àyè wọn lórí ẹni tó bá lóun jókòó pé ó dáa mo ti jọba mo wá fẹ̀ kẹ̀kẹ́ nísìn ebi ó pa ṣé gbèsè ní ọ̀hún láà torí ẹ̀ mo ṣe lọ bọ́ọ̀sì àwọn bọ́ọ̀sì gbọ̀rọ̀gbọ̀rọ̀ àwọn tí mo rìn ká tí mo tọ̀ káàkiri New York sightseeing náà pé mo wà ní New York nígbà yẹn ó dọjọ́ kan ní 2009
ọ̀kan lára àwọn tour guide ó wá ń sọ fún gbogbo àwọn tourist náà wà ní mọ́tò pé ẹni tí sì ń bẹnu mọ́tò tí ń wà o wrestler mọ̀ ní tẹ́lẹ̀ ó dárúkọ ọ̀rọ̀ ni ó dà ọba ni ní Nàìjíríà báwo lọ́ba ṣe lè máa wá mọ́tò gbàtàn wá parí àwọn èèyàn wá sọ̀kalẹ̀ àwọn abámi àwọn ọmọ méjì kan wá ń bẹ ọkùnrin kan obìnrin kan wọ́n sì wá dé wọ́n ní ṣé ọba ni yín lóòótọ́ ṣé a sì ti ṣe ìwúyè mi ńgbà yẹn pamphlet ìwúyè mi ń bẹnu báàgì mi mo ṣe yọ pamphlet jáde bá fi hàn lọ́mọkùnrin bá kí mi bọ̀dáládì kò wá mọ tí ó sọ ó ti pariwo bọ̀dáládì tán kó tó di pé ó rántí pé ọba lẹ́ni ló bá dọ̀bálẹ̀ lọ́mọ yẹn bá kúnlẹ̀ bá àwọn òyìnbó bá ṣe náà máa ń wò kí lélẹ́yìí báyìí gbà yẹn náà ṣètò wá mọ̀ pé ọba ni ẹnìkan wá jáde látòrí òkè òyìnbó ni bó ṣe wá dé tó wá bèèrè lọ́rùn pé iṣẹ́ ìtọ́mọbìnrin yẹn sọ sóòótọ́ ni mo ní bẹ́ẹ̀ ni mo wá fi pamphlet yẹn àwọn arìn kí ló dé tẹ́nìkan náà gbé ọ sórí tẹlifíṣàn mo ní nígbà gbogbo àti ìjà wrestling pé àsìkò ń ti kọjá èmi ò sì ní connection yẹn mọ́ ìgbàlódà bá fún mi ní nọ́mbà rẹ̀ so èmi tí mo tẹ̀ gbàgbé ẹ̀mí fọkàn sí mọ́ ó kàn tó bí ọ̀sẹ̀ mẹ́ta àfi tán pè mí níbi iṣẹ́ pé àwọn fẹ́ rí mi níbi iṣẹ́ ní Times Square láago 11 kí ló dé wọ́n ní NBC National Broadcasting Corporation wọ́n fẹ́ interview ní NBC fẹ́ interview mi nítorí kí aláwọn náà mọ̀ gbà tó dago 11 lọ́jọ́ yẹn kò débi iṣẹ́ gbà tí màá fi dé new school wọ́n ti pọ̀ wọ́n ti dúró wájú ọ́fíìsì wa náà máa ń pariwo are you the king are you the king ẹni sùúrù nígbà tí èsì ṣe nǹkan tuntun fèmí náà mo ṣe nàtàn fún wọn náà bá gbérò yìí lọ́jọ́ yìí gbogbo Nigerians gbogbo America ló gbọ́ news àwọn Nigerians bá bẹ̀rẹ̀ sí bínú báwo lọ bá ṣe lè mọ wa mọ́tò wọ́n bá ìjò àṣà ọba jẹ́ Sáfì Ọláníyàn láti mọ wá sọ fún òun ní consult ó ní there is dignity in labour nígbà mo jọba ọdún kọkàndínlógún ni ọmọ mi kan ṣoṣo ló ṣe parí secondary school ní St. Anthony mo wá wò pé báwo ni mo ṣe ní wàá ṣe jòkó sórí àpèrè tí inú mo ń sọba tí àwọn ọmọ mi ó mọ wá ráre tí ò ní sí tí ń fi bọ́ wọn pẹ̀lú iṣẹ́ tí mò ń ṣe òun ń tọ́jú àwọn ọmọ mi ń tọ́jú ìdílé mi ń wà tọ́jú ìlú ìdẹ̀ra èmi ò bá bèèrè lọ́wọ́ àwọn ọmọ mi èyí ra sọ èyí ra nǹkan kan èmi gbà kí n mọ̀ ní ju pé kẹ́lò ní ìmọ̀ ní nítorí tí mo bá ti pawó lọ́hùn àkùwálé yóò ní tí ń nà lórí ìdílé mi tó sì ní tí ń nà lórí ìlú ìdẹ̀ra ọ̀pọ̀lọpọ̀ ìgbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọba lọba ń jẹ́ ní ọba ṣe tó yẹ kó ọba jẹ́ ní ọmọ ìránṣẹ́ ètèmi gbé mi ṣe rí ara mi ìránṣẹ́ ni mo jẹ́ mo sì máa ń sọ fún wọn dẹ̀ra wọn bá dédé wọn bá ṣe kinní kan dípò kí n sọ bóyá ẹ lọ sí báyìí ẹ lọ sí báyìí ẹ lọ sí báyìí èmi lẹ́ kọ́kọ́ rí ń bẹ̀ bá a bá ṣiṣẹ́ ìlú èmi lẹ́ kọ́kọ́ rí ń bẹ̀ ọjọ́ kan tá a mọ primary school a mọ classroom ní primary school ìyá ń ṣe counterpart funding pẹ̀lú ìjọba èmi náà mo gbówó lẹ̀ ìjọba náà fi tiwọn lẹ̀ àwọn àgbẹ̀ foundation mo ṣe bọ́ síbẹ̀ nù àwọn olóyè náà kábíyèsí ẹ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ hùn ẹ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ hùn bẹ́ẹ̀ bá mọ̀ pé ẹ̀yin ìjòkó sábẹ́ ọ̀nà ẹ̀fì mi lẹ̀ mo wọ níkà mo yá mo gbé dígà àjọ ń gbẹ ni ọba tèmi yẹn ṣe lọlẹ̀ ṣe tí mo wí ṣe bí mo ti ṣe ìyẹn ó sì wá ń jẹ́ káwọn èèyàn ní ọkàn àti ṣe nítorí tí wọ́n bá rọ́ba tí ń ṣe bàbá náà bí ọ̀dà tó wà jókòó tó ọmọ wọlé ó ti rí nu.